sọ̀rọ̀ nípa àwọn olóṣèlú tó láàmìlàaka nílẹ̀ Nàìjíríà. Òòdù ni Adémọ́lá Adélékè torí pé ó mà jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Lọ́wọ́lọ́wọ́ báyìí àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ náà ó sì ti kéde pé Adémọ́lá Adélékè ti ẹgbẹ́ òṣèlú Accord ló máa wọlé fún sáà kejì gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ náà. Èyí mà wáyé lẹ́yìn tó jáwé olúborí nínú ìdìbò tí wọ́n ṣe ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 yìí. Àjọ elétò ìdìbò INEC ló máa kéde Adélékè lẹ́yìn tó kó ìjọba ìbílẹ̀ 19 nínú ìjọba ìbílẹ̀ 30 tó wà ní ìpínlẹ̀ náà. Adélékè ó fìdí àwọn alátakò rẹ̀ Ambo Oyèbámíjí ti ẹgbẹ́ òṣèlú APC àti Najim Salam ti ẹgbẹ́ òṣèlú ADC janlẹ̀ nínú ètò ìdìbò náà. Èyí ló sì mú kó wọlé fún sáà kejì gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìdí rèé tí wọ́n fi ṣe àkójọpọ̀ àwọn kókó 10 tó yẹ kí ẹ mọ̀ nípa gómìnà Adémọ́lá Adélékè yìí. Ọjọ́ 13 oṣù karùn-ún ọdún 1960 ó ní wọ́n bí Adémọ́lá Nurudeen Jackson Adélékè sínú ìdílé gbajúgbajà àgbà olóṣèlú ní sẹ́nitọ̀ Rájí Ayọ̀lá Adélékè àti ìyá rẹ̀ Nnenna Esther Adélékè sílùú Ẹdẹ ní ìpínlẹ̀ ti Ọ̀ṣun. Ọmọ ìlú Ẹdẹ ni bàbá rẹ̀ nígbà tí màmá rẹ̀ tó mà jẹ́ ọmọ agbègbè Akwete níjọba ìbílẹ̀ ìlà oòrùn Ukwa ní ìpínlẹ̀ ti Abia. Ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Methodist tó wà ní Sùúrùlérè ní ìpínlẹ̀ Èkó òun ni Adélékè ti bẹ̀rẹ̀ ètò ẹ̀kọ́ rẹ̀, ṣùgbọ́n nígbà tó yá ló mà padà sí ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́ níbi tó ti tẹ̀síwájú nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Nawarudeen tó wà nílùú Ìkirè. Lẹ́yìn èyí òun ni Adélékè mà tẹ̀síwájú nílé ẹ̀kọ́ girama ti Seventh Day Adventist tó wà nílùú Ẹdẹ ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́. Ibẹ̀ ló tún ti tẹ̀síwájú ilé ẹ̀kọ́ girama ní Ẹdẹ Muslim Grammar School Ẹdẹ. Ibẹ̀ ló sì ti parí ẹ̀kọ́ girama rẹ̀. Gbàrà tí Adélékè ti parí ní girama ló mà lọ sílẹ̀ Amẹ́ríkà láti tẹ̀síwájú ẹ̀kọ́ rẹ̀ níbi tí àwọn ẹ̀gbọ́n rẹ̀ wà tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́. Fásitì Jacksonville State tó wà nílùú Alabama ni Adélékè lọ nílẹ̀ Amẹ́ríkà níbi tó ti kẹ́kọ̀ọ́ nípa ètò òṣèlú. Ọdún 2021 òun ni Adélékè ló mà tó padà sí ilé ẹ̀kọ́ Atlanta Metropolitan State College nílẹ̀ Amẹ́ríkà tó sì kẹ́kọ̀ọ́ gboyè nípa ọ̀rọ̀ òfin ti ìdájọ́ ọ̀daràn ìyẹn criminal justice. Ògbóǹtarìgì ni Adélékè nídìí okòòwò àti alámòjútó. Ó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí alákòóso àgbà níléeṣẹ́ Guinness Nigeria PLC láàrin ọdún 1992 sí 1999. Adélékè ni alákòóso iléeṣẹ́ Pacific Holding Limited láàrin ọdún 2001 sí 2016. Ṣáájú kó tó darapọ̀ mọ́ iléeṣẹ́ yìí ló ti ṣiṣẹ́ pẹ̀lú Quicksilver Courier Company Limited ní Atlanta ní Georgia nílẹ̀ Amẹ́ríkà ìyẹn láàrin ọdún 1985 sí ọdún 1989. Bákan náà ló mà tún ṣiṣẹ́ pẹ̀lú Origin International LLC ìyẹn nílùú Atlanta Georgia ní US tó sì jẹ́ gẹ́gẹ́ bí igbákejì ààrẹ iléeṣẹ́ ọ̀hún láàrin ọdún 1990 sí 1994. Ọdún 2001 òun ni Adémọ́lá Adélékè mà darapọ̀ mọ́ òṣèlú pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀ sẹ́nitọ̀ Isiaka Adélékè tó dolóògbé nínú oṣù kẹrin ọdún 2017. Lẹ́yìn ikú ẹ̀gbọ́n rẹ̀ Isiaka Adémọ́lá Adélékè ó mà gbé àpótí láti du ipò sẹ́nitọ̀ tó ṣojú ẹkùn ìwọ̀ oòrùn Ọ̀ṣun tó sì jáwé olúborí lọ́dún 2017 lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP. Inú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress òun ni Adélékè wà tẹ́lẹ̀ kó tó lọ darapọ̀ mọ́ PDP nínú oṣù kẹrin ọdún 2017 náà. Lẹ́yìn náà ìní Adémọ́lá Adélékè mà gbé àpótí ipò gómìnà tó sì wọlé ìdìbò abẹ́lé lọ́jọ́ 23 oṣù keje ọdún 2018 lẹ́yìn tó borí akẹgbẹ́ rẹ̀ Akin Ògúnbíyì pẹ̀lú ìbò 7. Inú oṣù kejìlá ọdún 2025 ìní Adélékè mà darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord níbi tó gbà jáde láti du ipò gómìnà fún sáà kejì. Bí Alhaji Gbóyèga Oyètọ́lá lẹ́gbẹ́ òṣèlú APC àti Iyọlá Omisore nínú ẹgbẹ́ òṣèlú SDP ó ní wọ́n jọ du ipò gómìnà ní ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún 2018. Àjọ elétò ìdìbò INEC ó padà kéde pé ìdìbò náà rèé kò tí ì kẹsẹ̀ járí
àti pé wọn yóò tún ìbò dì láwọn agbègbè kan ìyẹn ní ọjọ́ 27 oṣù kẹsàn-án ọdún 2018 lẹ́yìn àtúndìbò náà. ìní àjọ elétò ìdìbò ìmọ̀ ló mọ̀ kéde Oyètọ́lá gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí ìbò náà, ṣùgbọ́n tí Adeleke tó padà takò nílé ẹjọ́ tó sì fi ẹ̀sùn kàn pé ìdìtẹ̀ ní ọ̀rọ̀ ètò ìdìbò ọ̀hún ní ọjọ́ 22 oṣù kẹta ọdún 2019 onílé ẹjọ́ tribunal tó ń gbọ́ ẹjọ́ ìdìbò ìmọ̀ ló mọ̀ kéde Adeleke gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí nínú ìdìbò náà, ṣùgbọ́n ṣá lọ́jọ́ 5 oṣù keje ọdún 2019 ìnílé ẹjọ́ àgbà ilẹ̀ Nàìjíríà ìmọ̀ ló mọ̀ tó kéde Oyètọ́lá gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí ìbò gómìnà ní ọdún 2018. sẹ́nẹ́tọ̀ Adeleke lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP ó padà du ipò náà ní ọjọ́ 16 oṣù keje ọdún 2022 tó sì jáwé olúborí nígbà tó fi ẹ̀yìn gómìnà tó wà nípò nígbà náà Gbóyèga Oyètọ́lá ó fi gbolẹ̀ ìjọba ìbílẹ̀ 17 bíi Ọlọ́rundá, Ẹdẹ South, Orolú, Òṣogbo, Odò Ọ̀tìn, Ìfẹ́lódùn, Bolúwadúró, Àtàkùmọ̀sá àti Ìlá òun ni Adeleke ti borí ìdìbò ọ̀hún. lásìkò tí Adémọ́lá Adeleke du ipò gómìnà ó ní wọ́n fi ẹ̀sùn kàn pé ó lo ayédèrú ìwé ẹ̀rí ti ìdánwò WAEC àti ti ilé ẹ̀kọ́ girama. ilé ẹjọ́ gíga tìlú Òṣogbo ó ní wọ́n gbé Adeleke lọ níbi tí wọ́n ti fi ẹ̀sùn kàn wípé ayédèrú ń ló fi sílẹ̀ fún INEC. wọ́n ní 20 oṣù keje ọdún 1988 ń ló wà lórí ìwé ẹ̀rí ilé ẹ̀kọ́ Ẹdẹ Muslim Grammar School tí Adeleke fi sílẹ̀ tí wọ́n ti sọ pé wọn kò tí ì dá ìpínlẹ̀ Ọ̀ṣun sílẹ̀ lọ́dún náà. bákan náà ó ní wọ́n sọ pé ètò ìdánwò tí Adeleke lòun ṣe lọ́dún 1981 ó ní wọn kò tí ì bẹ̀rẹ̀ àti pé ọ̀gá ilé ẹ̀kọ́ tó buwọ́lu ìwé ẹ̀rí Adeleke lọ́dún 1988 náà ń ló tún buwọ́lu ti ọdún 2018. agbẹjọ́rò Adeleke ń ló padà tako ẹ̀sùn náà wípé kò lẹ́sẹ̀ nílẹ̀ àti pé kí ilé ẹjọ́ dá ẹjọ́ náà nù tí ilé ẹjọ́ sì padà ṣe bẹ́ẹ̀ wípé wọn kò lè fìdí rẹ̀ múlẹ̀. Akin Adeleke wípé ó kú ìjáwé olúborí sáà kejì lẹ́ẹ̀kan sí i. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tí ẹ ń wò wá o, a kú ìsinmi òní, ìsinmi aláyọ̀ ni yóò jẹ́ fèmí àti yín, àmín. Ẹ̀yà Yorùbá World TV, ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.